Ifá ní tó bá jòun ní ká fi mọ̀ wé òun. Ifá ní kúnkún jọkún ọdún kún jọ kẹ́rẹ́ òdùbọ̀ lọ́jà sí ipò ẹ̀pà lọ́jọ́ pósí ẹ̀ lírí ẹ̀wọ̀ wà dẹ́tẹ̀ ẹ̀wọ̀ dúndún ẹ̀wọ̀ gímù fúlàní ẹ̀wọ̀ pé yéye. Tí mi ní Apènà Àríṣekọ́lá Láwọ́sìndé tí mo jẹ́ Apènà ilé Láwọ́sìndé and General Secretary for Láwọ́sìndé ruling house. Ẹni tí ó wà níjókòó yìí ni olórí ẹbí Láwọ́sìndé Olúwo Babátúndé Láwọ́sìndé olórí ẹbí Láwọ́sìndé. Ẹni tí ẹ̀wọ̀n olójúrọ̀ ẹni àrólé Láwọ́sìndé Afọbajẹ àrólé Láwọ́sìndé Olúwo Láwọ́sìndé tí ẹ bá ti gbéwé. Ti gbéwé lọ oyè yẹ olùsọ̀rọ̀ continuity. Ẹni tẹ́ ẹ̀ wò yẹ ìyá àbíyá àgbà yẹ káàkiri Nàìjíríà ló bá sí. Wọ́n dẹ̀ tún ní ilé ìyá lára gbó. Ìdí tá a fi wọ́dọ̀ wọn gan lónìí ni pé a fẹ́ fún ọ láwọn ọ̀rọ̀ ní Láwọ́sìndé ta fẹ́ ṣe lórí ìyá lára gbó. Ifá ni jíjí. Media. Ẹ̀ka méjì mi ní. Ẹ máa receive yẹn. Ẹ máa mi sign original. August 9, Sunday. So I did 50 years with him as Baba. Bàbá dáadáa. Ojúmọ́ tó máa wo lónìí ojúmọ́ rẹ̀ ajé ni pérégedé fáwọn èyí ojúmọ́ mọ́ ojúmọ́ tó máa wo lónìí ojúmọ́ rẹ̀ aya ni pérégedé fáwọn èyí ojúmọ́ mọ́ ojúmọ́ tó máa wà lónìí.